Kàlẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé mo kẹ́ni tó gbédè Yorùbá tí kì í ṣe Yorùbá mo kí gbogbo wa o gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní ìgbèrí òkun àtọmọ Yorùbá tí ń bẹ ní ìgbèrí ọ̀sà ẹ wá súnmọ́ tòsí ìkájọ ọkọ́gbọ́n sáyẹ́ǹsì àwọn bàbá wa lélẹ́yìí sáyẹ́ǹsì Yorùbá lélẹ́yìí àṣírí ni wòmíwọ̀ ọmọ ìyá mi tó bá ń gbé nǹkan tó rí gbé tó bá ń lu nǹkan tó rí lù tó ẹ̀kọ́ tó bá gbé nǹkan wọ́n ń dìde ogun sí ọ gbogbo ibi tó bá wà ó rí bí fìdí tilẹ̀ àyà súnmọ́ bí mi ò fi nǹkan yìí lẹ̀ torí ìkẹ́ máa ṣe dànsáàkì mi o èyí sì fi lélẹ̀ pé torí ìkẹ́ lè máa sọ pé lóògùn ọ̀fẹ́ torí pé mo mọ̀ wípé ọgbọ́n ń bẹ nínú arọ ẹsẹ̀ ní òní ọgbọ́n pọ̀ lọ́dọ̀ àwọn bàbá wa tó jẹ́ Yorùbá káàkiri gbogbo àgbáyé àtẹni tí èso Yorùbá àtẹni tó ọgbọ́n bẹ nínú àwọn èèyàn ṣùgbọ́n Yorùbá ní ẹnìkan kì í júbà àfògùn sínú kú béèyàn bá yẹ kọ́kọ́ ẹ ní nǹkan lójú ayé ẹ̀ tí ọba kan tó bá kú èpè ni wọ́n fi wọn lé lérí ibú rẹ̀ àgbà tó gbé kinní yẹn lọ́rùn ṣẹ́fìrí báyìí ṣùgbọ́n tó ọba fi ṣe àǹfààní fọ́mọ aráyé gbogbo ẹni ọba lò gbogbo jọ wọn bá ti ń lo àdúrà ni wọ́n máa ṣe fún ọ èyí náà ti tó èyí á máa sọ kíníkà yìí pé láì wẹsẹ̀ láì ságbẹ́rẹ́ láì ṣoògùn ìwọ kan bọ́ọ̀ta láàrin ọ̀pọ̀ èèyàn gbangba torí àpúrọ̀ lẹ́lòmíì o a ní òun ṣoore fún lágbájá ó fi fi san mí mo ṣoore fún tàmẹ̀dò ó fi fi san mí ó ṣe kìnnìkan fún kìnnìkan ibi làwọn ẹ wá ní kọ́nà ká rẹ̀ sókè kọ́ sọ pé níṣojú gbogbo ọmọ ènìyàn kọ́ sọ pé Ọlọ́run fi wá kọ̀kọ̀ mi àti gbangba mi dá mi lẹ́jọ́ ọ̀yà wọ sọ bẹ́ẹ̀ tọ́ bá tó bẹ́ẹ̀ kò lè sọ ìwọ sọ pé ìwà kọ̀kọ̀ mi àti gbangba mi àníyàn mi sí ọmọ làkejì Ọlọ́run fi dá mi lẹ́jọ́ ọ̀yà wọ sọ bẹ́ẹ̀. Ìwà ọwọ́ ẹlòmíì ojú kejì lọ. Ẹ gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹlòmíì ojú ti bọ́ lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ìwọ ni kò yẹ ìwà rẹ wò. Mo máa ń jẹ́ yé wa pé ẹlòmíì ní ògo tó dán ògo ẹ̀ dá ìwà rẹ̀ ló dènà mọ́ ògo rẹ̀ ṣùgbọ́n yóò máa rò páyé ń sèwọ̀n rẹ̀. Ìwà ipa ńlá ní kó nínú ìràwọ̀ ẹ̀dá o tí ìràwọ̀ rẹ bá da kámá rẹ gbẹ̀rí òdélé eléyìí ọgbọ́pọ̀lẹ̀ jẹlẹ̀ wàjà wọn ni ha ọ̀yàn rí igbá ọ̀yàn rí àwo òdélé eléyìí ọbọ̀ sọyìn léèrè obìnrin dọ́dọ̀ eléyìí wòlíì eléyìí ọgbàdúrà fún bí ìwà rẹ ọba da ògo rẹ ò ní fọhùn o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ìwà máa dènà mọ́ ògo tí ò ní ṣiṣẹ́ ìwọ tó yẹ kó máa ṣàánú fún gbogbo èèyàn kó má gbẹ̀jẹ́ wọ́n tọ́ ẹ̀kọ́ máa ṣàánú fún gbogbo èèyàn kọ́ máa wẹ̀yìn tó wá jẹ́ pé òun fi ìwà ní ará ilé ará ìta lára ògo rẹ bá wá fẹ́ fọhùn ayọ́ máa fà á sẹ́yìn ni ẹlòmíì ògo rẹ da ìwà rẹ sì da àwọn làwọn tẹ́rí tó máa dàbẹ́ ń kápẹ́ yọ́ dàbẹ́ ń kápẹ́ àbí ọ̀sẹ̀ kan nílò owó ẹ̀ ni wọ́n mú fún wá láti India ní irọ́ ni bẹ́ẹ̀ ni ẹlòmíì kan tó bá jẹ́ pé ìrìn àjò rẹ̀ ó ní ẹtíkẹ́ tí ìwà rẹ̀ bá dáa àwọn ojú tó dojú lọ wọ́n ní màdé yìí wá mí. ó kése pé ká máa há ó fún yẹn ni wọ́n sọ pé wọ́n èèyàn dá rárá o. ó ṣe dáadáa fún àgbàlagbà àbí fún ọ̀dọ́ ẹgbẹ́ rẹ̀ lágbájá wá yìí ń ṣe ọ lóore kan gbàkínní yìí. Ẹ gbọ́ gbàkínní yìí
òkà àlùwò tí wọ́n fún ọkọ lóore tí wọ́n ṣe ọ́ ìgbàdí tí wọ́n fún ọkọ lóore tí wọ́n ṣe ọ́ ẹlòmíín bẹ tó yẹ pé ìmọ̀ràn ni wọ́n gbà ọ́ kì í ṣe pé wọ́n bẹ̀bù fún ọ ńgbà mo bọ̀dá kan bẹ̀bù fún mi mo gbà sára kí irọ́ àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n pọ̀ nù ayé wọn pé láwájá wá ẹ̀bùn tó lọ́rùn fún ọ yìí tọ́ báyìí rìn báyìí tọ́ báyìí rìn báyìí ọ̀tán torí àwọn ẹ̀dẹ́ ènìyàn kan bẹ tí wọ́n bá kẹnubọ́ nú ayé èèyàn yóò sì nítumọ̀ tí wọ́n bá wọnú ayé ẹlòmíì ayé rẹ̀ yóò sì dàrú. bẹ́ẹ̀ ni olùfisùnbù ayé òní gbọ́dọ̀ wá débẹ̀ o ẹ wo kàǹkàn tí mo post fún wa yìí ẹ̀rí pé kàǹkàn yìí mẹ́ta ni abẹ́rí èṣù mẹ́ta sọ̀rọ̀ fòkùn dì àṣírí ayé ni wọ́n ní àrò mẹ́ta kì í ṣe kíni kì í dọ̀bẹ̀ ẹnu àṣírí ayé ni tó bá di iṣu mẹ́ta tó rí dì ó ti ráyé wá tó bá rí ẹrù rẹ gbé tó gbé kalẹ̀ táyé ọ̀dàánù fún ẹ ó ti rí tiẹ̀ sí ìwọ lọ̀rọ̀ yìí ń bá wí ìwọ ẹjẹ́ rí tèmi ṣe òun lélẹ́yìí tó bá ń fa nǹkan tí ó fà tó ti nǹkan tí ó ẹlòmíì lérò yìí pé béèyàn bá ti lo sólẹ̀ òun ní ìjọ náà là fún ni àbí tó bá ti lo ẹbù kan tó jí láàrin òru tó ń darẹ̀ láàmú wọ́n ní ọ̀pá gbá kan ọ̀pá ìrora ọkàn ń darẹ̀ láàmú ni tí wọ́n bá lò ó ti ṣàdárẹ̀ ọ̀bá rọ̀ mọ́ nǹkan kí ló fẹ́ ṣe ẹ gbádùn mi ni lọ́wọ́ akànkàn mẹ́ta lọ́wọ́ odidi atare lálá kan odidi atare yìí ẹ bó èpo ara rẹ̀ atare yìí ọkọ̀ mẹ́ta ló ní kí ni jẹ́ ọkọ̀ mẹ́ta ẹ rí ó dìpọ̀ ni bó ṣe dìpọ̀ yẹn ẹ wàá yọ ẹ̀là kan bẹ́ẹ̀ yóò pọ̀ ẹ̀là méjì ẹ kọ́kọ́ yọ ọ̀kan ìgbà tẹ́ yọ kan ẹ fi sọ́tọ̀ ẹ wọ obì àbàtà olójú mẹ́ta ẹ yọ ẹyọ kan lára òun náà ẹ fi sí ara èkejì náà torí pé ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀ṣẹ̀ ẹ jẹ̀gbádùn mi ẹ wà lọ wá egbò tètè pọ́nlá ewé tètè pọ́nlá ẹ tún gbọ́ báyìí ewé yìí orúkọ méjì ní jẹ́ mọ kọtẹlómi pé o kódà àwọn àgbàlagbà tó máa pè é ní ewé abìfà gbúrú tètè pọ́nlá abìfà gbúrú bí ẹjú kan ló sẹ́yìn ó sì já nìyẹn rẹ̀ ọ̀dà ó rí pé òun tó ń fẹ́ yọ tẹ̀ ọ́ lọ́wọ́ dánwò ó dùpẹ́ fọlọ́run tọ́ba ti wá mú egbò tètè pọ́nlá yìí ọ̀wà egbò ọ̀kan tó fà dáadáa ó tú wọ́n wàá bọ̀ gé ìdí rẹ̀ egbò igi ọ̀kan ó gé ó fi kún èyí tó wà lẹ́ẹ̀ ó ti yẹ ọba yìí nísìn ọwà wá èpo ọ̀bọ̀ yìí yóò fẹ̀ díẹ̀ ọwà rọra gé síún ó pín sọ́nà mẹ́ta ó mú ìdá kan ó fi kún ó tún fi kún ọtán ó dóògùn oògùn tó bá ti gun fọṣẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan ó ṣe kejì náà bẹ́ẹ̀ ó ṣe ẹ̀kẹta náà bẹ́ẹ̀ báwo là á ṣe wà lò ó èkéní tó ti gún tó ti fọṣẹ kó o lè lọ́sọ funfun bóyá o lè lọ́sọ pupa ọ wàá fi rẹ́ ara kànkàn yìí ìkejì náà ó fi rẹ́ ara kànkàn ìkẹta náà ó fi rẹ́ ara kànkàn kàkà. Tí a bá fẹ́ ka òǹkà rẹ̀ nígbà tó bá lò àárọ̀ kùtù háì ọkọ̀ọ̀kọ̀ lò kàn ó gbò sára tó bá jẹ́ pé ìjọ kan lọ fẹ́ wọ̀ ẹ́ ni o ó hó sára ní ìdájí kùtùkùtù ẹlẹ́lẹ́kejì ọwọ́ ẹ̀ ní ẹ̀sán gánrígánrí táìmù wo ó bẹ̀rẹ̀ látàgò méjìlá sáàgò kan ẹlẹ́lẹ́kẹta ọwọ́ ẹ̀sùn lálẹ́ tó bá fẹ́ wẹ̀ omi gbígbóná ni kò fi wẹ̀ ìwọ tó bá ní ìdíwọ́ púpọ̀ pé àwọn àgbàlagbà ìnira náà pọ̀ gbìyànjú kó lo sẹ́yìn
sọ̀rọ̀ pólíṣìíríṣìí ọ̀sẹ̀ ló ti wẹ̀ ẹ́ gbìyànjú kó lò yìí tọ́rọ̀ rẹ bá ń díjú tọ́ ọmọbi tọ́rọ̀ rẹ ti ń díjú wọ́n lọ lọ sẹ́yìn àṣírí ọ̀rọ̀ bí ogun kọ̀kọ̀ tí ń jà yóò tù gbàgbọ́ sọ́sọ́ bẹ́ẹ̀ fún wa láì yóò tù tí ìfà kan bá ń tọ́ bá ń retí ẹ̀ oore kan òun retí ẹ̀ bó ti ń retí ẹ̀ ní jìnnà sí ọ á gbìyànjú kó lọ sẹ́yìn ẹni tí ọ̀fọ̀ wá ní àwọn problem bí àti àwọn èèyàn mi ní Kòtónú wá ní problem tọ́jọ́ pé tí ò lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n bí ogun jàǹkáríwò àbí ayé ń fẹnu kàn ọ́ jù àbí ọkàn ṣàkíyèsí pé àwọn èèyàn gbà tiẹ̀ níbi tó wà à ń lò oníjọ́ kan èèyàn lè ṣe èèyàn lè lò oníjọ́ mẹ́ta tó bá jẹ́ péjọ́ mẹ́ta ló fẹ́ẹ́ fi lò ó ìdájí òhùtù háì tó hó sá ńdọ́ ọba fi bẹ̀rẹ̀ náà ló fi parí ẹ̀ tó bá jẹ́ pé ìdájí ló hó sára ìjọ́ kejì náà tó bá lò ìdájí ló tún lò ìjọ́ kẹta náà tó bá tún lò ìdájí ló tún lò ẹ tẹ̀lé mi báyẹn tó bá jẹ́ pé ọ̀sán ló fi bẹ̀rẹ̀ lílò rẹ̀ láago kan láago méjìlá sáago kan tó bá dijọ́ kejì aago méjìlá sáago kan náà ló lò ọjọ́ kẹta aago méjìlá sáago kan náà ló lò tó bá jẹ́ pé alẹ́ ló wù ọkọ máa gba sára ọ máa lò ó sùn pẹ̀lú omi gbígbóná ni abáwọ̀ ẹ̀sùn lálẹ́ yìí pẹ̀lú omi gbígbóná tó bá dijọ́ kejì ó tún wọ ẹ̀sùn pẹ̀lú omi gbígbóná tó bá dijọ́ kẹta ó tún wọ ẹ̀sùn pẹ̀lú omi gbígbóná tó bá jẹ́ pé ọjọ́ kan ṣoṣo ló wù ọkọ wẹ̀ ó fi ń da kéèyàn máa wẹ̀ ní tí oṣù bá yẹn ṣe bẹ̀rẹ̀ gbàrà gbà sára iṣẹ́ ìdá gan ni ìní sọjù bẹ́ẹ̀ lọ tí ọ̀rọ̀ bá pọ̀ lórí nǹkan àpọ́dùn ni ìpolówó fún ọ gbìyànjú kọ lọ́ọ́ lò ẹni ayé bá ń ṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ bí à ń ṣẹ́gun sí káàkiri tọ́rọ̀ rẹ̀ ọmọ ayé obìnrin tí ń wọ́kọ tí ọ̀rọ̀ kọ ẹni tí ń wá aya gidi tí ọ̀rọ̀ aya gidi ẹni tó jẹ́ pé ìsọ̀rẹ́ ayé ti ta òkùnkùn bò wọn ò máa rìnà rí ọkọ wà mẹ́gbìyànjú kó ló sẹ́yìn ó fún mi lábọ̀ ẹ lọ ṣe ẹni tí ọba máa ń ṣe kẹrin pẹ́ni tẹ́ fọkàn tán tí ó kà tí ó pé èló lọ́nà gbogbo ń tàn kàkálẹ̀ yìí nísì kò sí èyí tó ti wọ 1,000 mẹ́ ọkọ̀ wọ 1,000 àṣírí ayé ni ẹ lọ dán o yóò sì bá yín rárá mi orúkọ mi ni Lukman ọmọ àyẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bàbá ọgbọ́n pọ̀ lórí social media o èmi ò gbéra mi lórí social media ayé ló gbé mi débẹ̀ láti bí ọdún mẹ́wàá sẹ́yìn láyé ti mọ̀ wá sọ̀rọ̀ mi yẹ̀yìn dáadáa báyìí nísìn gbogbo fídíò wa ẹ̀yin tẹ́ wà ní YouTube tẹ́ ń wò bí tí ẹ̀ ń rí live fídíò mi àwọn fídíò àti bí ọdún 5-6 sẹ́yìn ní gbogbo àwọn fídíò tẹ́ ń wò ẹ̀ jù bẹ́ẹ̀ lọ mí jù bẹ́ẹ̀ lọ tá ń download ẹ̀ fún wa látòrí Facebook àwọn fídíò tó ti pẹ́ ni omi ìtọ́jẹmọ́ orí rédíò omi ìtọ́jẹmọ́ gbà táwọn magazine bá wá ká mi mọ́lé oríṣiríṣi òun ni gbogbo àwọn ìtẹ́ ń rí yẹn so ìgbà tó dogun páwọn onípáírẹ́sì tí wọ́n kó gbogbo prógráàmù tí wọ́n lọ fi sí gúrùpù òun ló dogun pa lórí oní WhatsApp so ohun táwọn èèyàn bá sì fẹ́ òun là á máa bá wọn fẹ́ pé ẹ ṣe báyìí ẹ bá gbé sí YouTube tí gbogbo ayé máa wò òun tó sún wa débẹ̀ nìyẹn ṣé ẹ tún gbọ́ dáadáa báyìí nísìnyí tọ́ bá ní bàbá rẹ̀ ó ní àṣírí lọ́wọ́ ṣùgbọ́n bàbá rẹ̀ ò fílẹ̀ ẹni ibi ni o àwọn àgbàlagbà ní àìjúbà àfògùn sínú kú ẹ gbọ́ tí èèyàn bá wà láyé ohun tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tó fílẹ̀ báwọn ọmọ tiẹ̀ náà bá dàgbà wọn ò rí tọwọ́ ẹlòmíì gbà fún ti bàbá tiẹ̀ àjogún fatọ́lóhùn ọ̀fẹ́ kú mọ́ ẹni ọ̀nì bá kọ́ kí ni kó ṣe tí àwọn èèyàn bá ya wọn àwọ̀ ẹláwọ̀ dúdú ni àní kò lójú kan náà ìran bàbá ta ló lo fóònù rí lé wọn ṣé bí ọgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ àwọn kan ló gbé débẹ̀ ṣùgbọ́n gbogbo tiwa tá a bá ní ọ̀dọ̀ wa kèéta là máa fi ṣe á ṣe kèéta á tún lò lọ́nà jìbìtì òyìnbó náà pẹ́ tán ṣùgbọ́n tí wọ́n ọlálàáfíà ju tọ̀dọ̀ wa lọ tógun àbá sínú ìrìn àjò ayé ẹ̀dá kò sóhun tó ní kọ́ ọmọ rẹ̀ ṣe ìwọ ti sọ̀rọ̀ yí ká ní gbogbo ara tó lóun wo sólẹ̀ káàkiri kọ́ á ṣiṣẹ́ ó tún fogun kúnnú ogun fúnra ẹni ọwà nínú ìṣòro ayé rẹ̀ gan tí ìlú tó mọ̀ níwọ̀n wo sólẹ̀ káàkiri tára ló sọ fún ọ pé yóò ṣiṣẹ́ kò ní dáhùn ẹ̀ka rẹ̀ kan wéṣẹ̀ àwọn èèyàn káàkiri lẹ̀ ń lòlòkulò gbogbo ohun tí ọ̀bára wọn múlẹ̀ kàn gbé ara bẹ́ẹ̀ ni mo sọ fún ọ
ẹlòmíì ti ṣẹ̀dá rẹ̀ tí kì í lo ìlòkulò ó ti lò ó ń tọ́jọ́jọ́ orí ẹlòmíì lọ ó ti gbé sára ó ti tẹ ògo rẹ̀ mọ́lẹ̀ ohun tí ọ̀yẹ́ kó lò ó ti pa ìmọ́lẹ̀ ara rẹ̀ òkùnkùn ní gbé kiri ayé máa fi wá sínú ìgbàgbé o ọlọ́run kọ́ lánàá rẹ̀ fún wa akíbàámọ̀ ẹ fẹ́ bèrè nípa ìrìn àjò àkọsẹ̀jáyé awakọ̀ o ọlọ́run ni o ọlọ́run lọ́ba onímọ̀ o àbí ẹ fẹ́ ṣe ìtọ́jú ara lọ́lọ́kanjọ̀kan ńlá ní ewé àtegbò ìpáwo oògùn gọ́gù o kálíní ọkàn ṣàdédé bọ́ọ̀nù gbó tí ó mú orógbó kan lọ́jọ́ rẹ̀ pé wọ́n tó ń wo yìí rárá kọjọ́ ohun tó ọba mọ̀ ní kò sọ̀rọ̀ nípa ohun tó ọba mọ̀ sẹ́nu ẹ̀kẹ́ mú o ẹ má mislead àwọn èèyàn o ohun tó ẹ bá mọ̀ nìkan ni ká ẹ máa sọ ẹ má máa vibrate oògùn mọ́ra wọn ẹ máa lọ mú wájú mọ́yìn tẹ́ máa wíwó tòótó mọ́ra wọn ọ̀sẹ́ni tó pé o ọ̀sẹ́dà tó pé láyé o a máa túnra wa ṣe ní o báyọ̀ mú nọ́mbà yẹn ọmọ ọ̀dọ̀ +2348032983298 +234803298 tó bá ti pè é dàrẹ́ sí tí ọlọ́mi ò sí lórílẹ̀‐èdè nàìjíríà nù bá mi sọ̀rọ̀ lórí whatsapp group àbí lórí whatsapp private tọ̀dọ̀ mi a dẹ̀ ní whatsapp group private ń bẹ public ń bẹ ǹjẹ́ gbọ́ báyìí àpapọ̀ gbogbo gúrùpù wa ti tó 23 yóò ṣe é ṣe kọjá pé kọ̀wọ́ 24 lálẹ́ ìsọ́la àní olómi tútù ọba ìràwọ̀ níbi tó jẹ́ pé àwọn ọmọ tó jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ àbáwọn oníṣiríṣi ìràwọ̀ náà a máa ń ṣàlàyé rẹ̀ ńbẹ̀ a máa ń ṣàlàyé fún àwọn èèyàn ní ọlọ́kan ọ̀jọ̀kan ìgbọ́wọ̀ tó bá wà ní private group àǹfààní wà fún ọ láti béèrè alárẹ̀ àti ohun tó ṣe sí lọ́fẹ̀ẹ́ àbí aládùn ọlọ́kan ọ̀jọ̀kan bóyá ìta àti fi sílẹ̀ tágbọ̀yé rí òye á ṣàlàyé ẹ̀fọn yékéyéké lọ́fẹ̀ẹ́ àbí ọtí ẹ̀fẹ́ béèrè omi tí o lè máa lò á fún ọ lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n ọ̀bọ̀fẹ̀dé o 5,000 ló fi wọlé ó sì máa san fún 5,000 oṣù bá ti parí òfin tó wà mẹ́rin ṣùgbọ́n ọ̀tọ̀ wà ní public láǹfààní kankan ọkàn jẹ́ mẹ́mbà lásán yóò dára fún wa o yóò yẹ wa o kò ní yẹ ẹ lẹ́ o ẹ jọ o ẹ tẹ́ bá ti wọnú gúrúùpù ìbáyà ẹ̀sẹ̀sẹ̀ join ni ẹ tẹ̀lé rule and regulation ẹ tẹ̀lé òfin ẹ má sẹ́ndì líǹkì ibìkan wá bẹ́ẹ̀ o tẹ́ bá ti sẹ́ndì ibìkan wá bẹ́ẹ̀ yẹn àti líǹkì yín ìtàlẹ́ bàrà yín ẹ má lọ gbé fídíò ìdọ̀tí wá o báwo kí fídíò wọn dáa tó tẹ́ ẹ bá kọ́kọ́ fi lọ admin tó wà nínú gúrúùpù náà àtẹ̀yìn àti fídíò ìtani abẹ́ náà pósìtì àwọn nǹkan tí ò yẹ sínú ẹ̀ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ fi stíkà bóyá ń pósìtì stíkà àfẹ́ o yọ ṣùgbọ́n àǹfààní wà fún yín mo fẹ́ sọjọ́ ìbí lónìí fọ́tò ẹ̀yọ wóró kan ẹ fi bẹ́ẹ̀ ẹni káwọn èèyàn ṣàdúrà fún yín wọ́n dẹ̀ ṣàdúrà fún yín ọ̀tán bàbá tó wù ọkọ yọ fọ́tò rẹ̀ pọ̀ mẹ́wọ́n lóní fọ́tò ẹ̀ fúnra kò sí ohun dání kò fọ́tò ẹ̀ ṣe yẹ wá o kò ní yẹ ẹ lẹ̀ ń ta fẹ́ òun lọ́lọ́run ó ṣe kò ní ṣe tó ta wa. nọ́mbà kejì tí ń filẹ̀ fún atẹ́jẹ́ torílẹ̀-èdè Benin +22954651928 +22954651928 òun ò ní. àwọn àbá máa fi nọ́mbà kọ́ńtírì míì náà lọ ṣùgbọ́n yóò ti pọ̀ jù ìní méjì tá a filẹ̀ náà ẹ̀ máa mánéjì ẹ̀ mọ́ ọ̀dọ̀ ẹ̀ má jẹ́ ọbọ̀ọ́lẹ̀ yóò dára fún wa o ire ní ọ̀jẹ̀ tó wa o ire o ẹ̀yin ará Abidjan ẹ̀ máa retí mi o láàrin ọ̀sẹ̀ yìí sọ́sẹ̀ tí ń bọ̀ mo ti wà lọ́dọ̀ yìí Sunday sí abọ́bọ̀ náà ni o ẹ jẹ́ ká pàdé ńbẹ̀ ire o ire kàbètì.